olólùfẹ́ Agogo Ayọ̀, abala ìròyìn náà la tún wà lónìí lórí ètò wa Agogo Ayọ̀. Èmi ni Olúwaṣèyí Ògúnlẹ́yẹ, ẹ wọ́ kókó oníròyìn fún tòní. Emmerson bẹ̀rẹ̀ iṣẹ́ adarí eré pẹ̀lú eré sinimá Champagne. Wọ́n ṣe àwárí òkú akẹ́kọ̀ọ́gboyè nínú omi òkun. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ògbóǹtarìgì alákòóso eré àti òǹkọ̀tàn Emmerson jẹ́ ẹni tó lókìkí fún ṣíṣe àwọn eré sinimá tó ń kọ́ni lẹ́kọ̀ọ́, tó ń dáni lárayá, tó sì tún wúni lórí jọjọ. Gbajúmọ̀ alákòóso eré náà ti gbé àwọn eré sinimá tó ti gba ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ bíi Emotional Crack, Breaking Point àti Reloaded jáde. Ó sì tún ti gbé àwọn mìíràn bíi Busting Out, I Will Take My Chances, Games Women Play, Forgetting June, Guilty Pleasures, Reloaded, Knocking on Heaven's Door, Private Scene àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jáde. Alákòóso eré ní Nollywood náà tí wọ́n fẹ́ tọwọ́ bọ iṣẹ́ adarí eré pẹ̀lú eré sinimá tuntun tí àkọlé rẹ̀ ń jẹ́ Champagne tí wọ́n yà nílùú Johannesburg, orílẹ̀-èdè South Africa. Eré sinimá náà ṣe àfihàn àwọn òṣèré bíi Majid Michael àti Alex Ikubo. Uyo Ukone kẹ́kọ̀ọ́ gboyè láti iléèwé gíga tìlú New Jersey láàrin oṣù karùn-ún. Ó sì bá àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ ṣeré igi gígùn lórí omi òkun Delaware, ṣùgbọ́n níṣe ni ó jìn sínú omi náà. Lẹ́yìn tí wọ́n ti ń wá òkú rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́, wọ́n rí i lórí omi òkun yìí nírọ̀lẹ́ ọjọ́ Ajé. Joe Hicks tó jẹ́ alábòójútó gbọ̀ngàn eré ìdárayá àti agbègbè rẹ̀ náà sì sọ wípé wọ́n bá òkú rẹ̀ ní máìlì 5 sísàlẹ̀ ibi tí wọ́n ti rí gbẹ̀yìn lọ́sàn-án ọjọ́ ìsinmi náà. Wọ́n ti wá fìdí rẹ̀ múlẹ̀ wípé ìjàmbá omi ló ṣekú pa arákùnrin yìí lẹ́yìn tó fò sínú omi òkun láì wọ aṣọ ìdáàbòbò nígbà tó bá àwọn ọ̀rẹ́ rẹ̀ ṣe eré ìdárayá lórí omi náà tó wà lẹ́bàá Lumberland nílùú New Jersey. Èyí ni òpin ìròyìn fún tòní, ẹ tún gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Emmerson bẹ̀rẹ̀ iṣẹ́ adarí eré pẹ̀lú eré sinimá Champagne. Wọ́n ṣe àwárí òkú akẹ́kọ̀ọ́gboyè nínú omi òkun. Àìjúbẹ̀ lọ lórí abala ìròyìn lórí ètò wa Agogo Ayọ̀ fún tòní. Ètò ṣì ń tẹ̀síwájú, ẹ má bá wa kálọ.